الرحيم إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. Lecture wa tòní ní pẹ́ lórí ẹ̀ rárá. Ayé Ọlọ́run tó ń sọ̀rọ̀ tó ń bá wa sọ̀rọ̀ ní Suratu An'am verse 64. Gbogbo àwọn ẹni Ọlọ́run ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun allazina amanu wa kanu yattaqun. Àwọn ẹni Ọlọ́run bẹ àmọ́ láyé tá wà ń sìn wọ́n fi a máa ń pẹ́ àwọn ẹni Ọlọ́run náà ní àwọn àfà. Ẹni Ọlọ́run lè jẹ́ bricklayer, ẹni Ọlọ́run lè máa tarú, ẹni Ọlọ́run lè máa tayọ̀, ẹni Ọlọ́run lè jẹ́ driver, ẹni Ọlọ́run lè jẹ́ anybody, but àwọn tójú sọ jù náà ní àwọn àfà. Ìdí tójú tẹ̀ fi sọ wọ́n ni pé àdìsá náà Muhammad tó sọ pé sallallahu ta'ala alayhi wa sallam tó sọ pé al-ulama'u warasatul anbiya. Nígbà tá àti táwọn ànábì ti lọ àwọn àfà ló jókòó sáyé ànábì. Kí wá ní iṣẹ́ àfà? Ká tó bọ́ sáyà tá fẹ́ treat gangan iṣẹ́ àfà Ọlọ́run bá ń sọ fún Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ní suratul Jumu'ah tó rá àná Muhammad ló lórí gbogbo àwọn àfà. Ipe wallazi ba'asa fil ummiyina rasulan minhum yatlu alayhi ayati wa yuzakkihi wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qablu lafi dalalin mubin. Iṣẹ́ ànábì ni pé kó ṣe kíni o kó máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ kíni? Ẹ̀kọ́ Al-Qur'ani. Kó dẹ̀ máa sọ̀rọ̀ Ọlọ́run ọba fún wọn. Ẹ̀kọ́ tó ń kọ́ wọn ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ń sọ fún wọn ó máa fọ̀ wọ́n mọ́ àwọn tó ń kọ́ lẹ́kọ̀ọ́ yẹn, àwọn tó ń sọ̀rọ̀ Ọlọ́run ọba fún yẹn. Ẹ̀kọ́ t'Ànábì ń kọ́ wọn yẹn ó máa fọ̀ àwọn yẹn mọ́ kúrò nínú ìwà àbàjẹ́, kúrò nínú ìdọ̀tí. La fi máa ń jẹ́ ká mọ̀ pé kíni ìrun kíkí tá ń kí yẹn o inna salata tanha anil fahsha'i wal munkar. Ìrun máa ń kọ́ wà àbàjẹ́ fún yàn ni, ó máa lé ẹ jìnnà sí wà bàjẹ́, ó máa lé ẹ jìnnà sí àwọn ìwà tí ò dá. Gbogbo àwọn àfà tó ti lo ayé àtàwọn tó ń lo ayé lọ́wọ́ kò sí nǹkan tó jẹ́ pé ká máa sọ pé àfà ò dá. Àfà dá al-ulama'u warasatul anbiya, àwọn tó dá ń bẹ nínú àwọn àfà. Bẹ̀tẹ̀ àwọn kọ̀ọ̀kan wà tó pé wọn gbọ́dọ̀ rí máfà. Ẹ wo rúbì kan ní Suratu Yasin tọ́lọ́run bá ń sọ fún àmẹ́ pé wa man allamnahu shi'ra wa ma yanbaghi lahu in huwa illa zikru wal qur'anun mubin. Al-Qur'ani ìwà náà bí àsọ̀kalẹ̀ fún ẹ pé kó máa fi kọrin o. Nǹkan tí yóò máa kà sí yẹ pé ó máa ṣe kí ni tí wọ́n máa lùlù sí tí wọ́n máa kọrin ẹ ti ọ̀rọ̀ sáà nísìn. Bẹ̀tí láyé ìsìn ẹ máa ráwọn àfà lórí social media. Àfà ni tó jẹ́ pé bóyá ó ń lóun ṣe wá sí àbí tó lóun attend sí yàn àbí tó lóun ṣe whatever àbí tó lóun níjọ. Bẹ̀tí ẹ máa rí tó máa jó. Káfà máa jó lórí social media kó máa play àwọn orin wákà tí wọ́n máa ń kọ àwọn olórin yẹn. Mi fẹ́ lọ síbẹ̀ because orin kì í ṣe nǹkan tó dánú ẹ̀sìn. Àyà kan ni mo kà fún yẹn. Àyà tún wà tọ́lọ́run tún gbé kíni o tó tún sọ̀rọ̀ nípa àwọn tó ń kọrin. Kódà tó wá dọjọ́ ìdájọ́ gan àwọn tó ń kọrin wọn ní lẹ́ran lójú láfi mọ̀ pé alágbélé léyìí. Agbákan àdísì tó sọ pé kíni o Ọlọ́run máa sọ wọ́n dọ̀bọ ni. So káwárá fà tó ń pèpè sẹ́sìn kó wá máa jó káàkiri orí social media kó máa kọrin kò sí inú ẹ̀sìn. Wọ́n wá fáfà ní challenges kan bóyá ó rí pé wọ́n bá òun wí àbí wọ́n ń sọ nǹkan mọ́ òun káfà wá jáde kó wá ní pé ẹ wá ń bí o òun bóun ṣe wáyé o anybody ò lè máa bá òun sọ̀rọ̀ àbí wọ́n máa sọ pé òun hùwà kan tí ò dáa. Òun àárín òun àtọ́lọ́hun òun lòun mọ àárín òun àtọ́lọ́hun fine. Kódà ẹni tí kìí ṣàfà a lè judge a lè ṣe anything àmọ́ àárín anybody àtọ́lọ́hun. But nǹkan tẹ́ fi rí pàfà kan ṣe wá sí lórí àfà kan àbí lórí pé àwọn àfà kan hù àbàjẹ́ kan ni pé ìwà àbàjẹ́ tí wọ́n hù kò pé wọ́n kèfèrí kò pé wọ́n lẹ́lẹ́bọ kò pé wọ́n ní kíní kò máa rí wọn àtọ́lọ́hun. But tí ó wá wò wà táfà ń hù ó rí pé ìwà yìí Ànábì Muhammad sọ pé ìwà yìí ò dáa sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run sọ pé ìwà yìí ò dáa. Ẹ ti ọ̀rọ̀ sáà nísìn ó ń rí pé àfà ń hù wà yẹn torí ìwọ tó bá sọ pé àwa challenge ẹ pé
o kọ̀ láti má jẹ́ kí wọ́n challenge pé a challenge lórí pé òun wà báyìí pé wọ́n lè challenge ẹ̀ wọ́n ṣá ìwọ títí ẹni pé káàrin wa àtọ́lọ́run má ti dàrú ìwọ máa rìn wa àtọ́lọ́run fine you are right but o wrong. Tó bá jẹ́ nǹkan tó ń ṣe síta táwa àrí ta fi ń sọ pé má ṣe nǹkan báyìí má ṣe nǹkan báyìí mo tó pé nǹkan tó ń ṣe yẹn nǹkan tọ́lọ́run kọ̀ tánàbí kọ̀ ni òun ṣe ni Ọlọ́run mo tún repeat ẹ̀ òun ṣe ni Ọlọ́run. Lẹ́fi máa rí wọn last time mú sọ̀rọ̀ pé àwọn ẹlẹ́bọ àwọn olóògùn a mọ̀ wọ́n lọ́tọ̀ àwọn àfà gidi ẹ gbọ́dọ̀ rí pé ó ń ṣe kí ni o ó ń bẹ́lẹ̀bọ ṣe ó ń bólóògùn ṣe ó ń bá babaláwo ṣe ó ń kọrin ó ń jó káàkiri orí social media. Ọlọ́run wá sọ àyà yìí fún wa pé kí ni o kulillahu yunajjikum minha wa min kulli karibin summa antum tushrikun. Kí ni àyà ìntúrà sọ fún wa pé kulillahu yunajjikum minha àwọn Ọlọ́run ọba àti yọ yín àwa là ń yọ yín nínú kí ni o lórí nínú oríṣiríṣi ìdààmú tó ti bá yín kódà ìwọ àfà tó mọ̀ bẹ́ẹ̀ ìpọ́lọ̀ ló ń yọ ẹ́ ìwọ mùsùlùmí ó mọ̀ pọ́lọ̀ ló ń gbàdúrà Ọlọ́run ló ń ṣàánú ẹ̀. Wa min kulli karibin níjọ́ tó ń bẹ nínú wàhálà ìnira tó pé ìwọ nìkan ló wà nulẹ̀ ò lè sùn ò ń bẹ lọ́hùn ọmọ bóyá ó ń bẹ lọ́hùn ìyàwó bóyá ó ń bẹ lọ́hùn ọmọ bóyá ó ń bẹ lọ́hùn ilé kíkọ́ bóyá ó ń bẹ lọ́hùn owó bóyá òrówó lé san tí wọ́n wá ń pè é pé owó lé ti ṣe kíníkan tó wá wà bẹ́ẹ̀ kulli karibin severe problem tó jẹ́ pé ẹ̀mí ẹ̀ ti fẹ́ pin ògbọ́n Ọlọ́run sọ Ọlọ́run lèmi ni mò ń yọ yín nínú ẹ̀. Gbogbo nǹkan tó ń pè ní ṣòro yányán yẹn èmi Ọlọ́run ni mò ń gáìdì yín èmi Ọlọ́run ni mò ń yọ yín nínú ẹ̀ àmọ́ kí lẹ wá ṣe fẹ́mi Ọlọ́run pẹ̀lú mo yín yọ yín yẹn. Súnmà lẹ́yìn ìgbà tí ń bá yọ yín tó kí lẹ ṣe fẹ́mi Ọlọ́run antum tushrikun ẹ ṣẹbọ sẹ́mi Ọlọ́run ìjì kíyàn máa lọ sí bẹ̀rẹ̀ àgíráǹdì ìsìn kó òun lọ ń dúpẹ́ lọ́wọ́ òkú òun lọ ń dúpẹ́ lórí sàárè òun lọ ń dúpẹ́ nídìí ìrókò òun lọ ń dúpẹ́ nídìí òkun òun lọ ń dúpẹ́ lọ́dọ̀ ayélála òun lọ ń dúpẹ́ lọ́dọ̀ nànákùkù òun lọ ń dúpẹ́ lọ́dọ̀ oṣó òun lọ ń dúpẹ́ lọ́dọ̀ àjẹ́ antum tushrikun ẹlẹ́bọ ni ẹ́ nùmọ́tà òun dúpẹ́ lọ́dọ̀ àlìjànú ẹlẹ́bọ ni ẹ́. Ẹ wá rí pé àwọn àfáà tó tọ́ wọ́n ń bẹnu ayé àmọ́ àwọn tẹ́ bá rí pé wọ́n ń da ẹ̀sìn rú wọ́n ń hùwà tí ò dá nínú àwọn àfáà ẹ báyìí ká máa fi sọ̀rọ̀ sí gbogbo àwọn àfáà torí orúkọ yẹn orúkọ tó tóbi ni. Àwọn tí ò bá dá nínú wọn lẹ máa sọ pé àfáà yóò sọ nǹkan báyìí ó wà okay don't do that. Nǹkan táwọn tí a ti sọ ní kí pa ń bọ́ àwọn àfáà kan wọn. Wa antum tushrikun ẹ wo orú àyà yìí sí báyìí ẹ wo oríṣiríṣi àwọn àfáà tí wọ́n engage nínú awo tí wọ́n engage sálìjọ̀nú tí wọ́n engage sínú oṣó tí wọ́n ṣàjẹ́ tí wọ́n ṣe gbogbo oríṣiríṣi nǹkan tí wọ́n so nǹkan mọ́ra tí wọ́n ṣe oògùn nǹkan tó gùn tó ń lanilé oògùn bọ̀ tí ẹ gbúdọ̀ sọ̀rọ̀. Àmọ́ kí báwo la ṣe ní sọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam Ọlọ́run bá gbọ́n jẹ́ kó mọ̀ pé yóò ayọ́ ar-rasulu balligh ma unzila ilayka min rabbika wa in lam taf'al fama ballaghta risalatahu wallahu yasibuka minan nas. Èmi ò jí sọ olóògùn pọ̀ nínú àwọn àfáà tó ń bẹ nínú South Africa tó ń bẹ nínú ayé generally tó ń bẹ nínú Nàìjíríà wọ́n pọ̀ nínú South Africa inú South Africa láti ráfà Ògúnjìmí inú South Africa láti ráfà Abidjan inú South Africa láti ráfà Ẹgbẹ̀jí inú South Africa láti rí àfáà tó ń bá wọn show engage wọ́n pọ̀ kọlílùn díẹ̀ nínú wọn ló mọ lọ́hùn ẹ̀ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn náà máa ta pọnpọnpọnpọnpọn mọ́yàn wọ́n máa ṣe bí pé àwọn gan làwọn rólé ànábì ó rólé ànábì o òun túlé ànábì ni toró ń fi orúkọ ànábì àtorúkọ ẹ̀sìn òfin lu jìbìtì òfin balẹ̀ jẹ́ la tafsidu fil ardi ba'da islahiha ẹ má balẹ̀ Ọlọ́run ọba jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti túnlẹ̀ ṣe. Ẹ wà rí àwọn ayáre kẹ́ wọ́n ní pé àwọn àfáà pé kìí kan no you can challenge me o lè jáde kó challenge mi pé èmi sọ pé olóògùn ló pọ̀ nínú àwọn àfáà tó wà ní South Africa olóògùn Ẹgbẹ̀jí ló pọ̀ jù nínú àwọn àfáà tó wà ní South Africa Abidjan ló pọ̀ jù nínú àwọn àfáà tó wà ní South Africa Awo ló pọ̀ jù nínú àwọn àfáà tó wà ní South Africa you can challenge me. La tafsidu fil ardi ba'da islahiha lẹ́fín rí páwọn ọmọ ìjọ wọn wá ń ṣe politics pẹ̀lú yín eléyìí ò ní fẹ́ kí mọ̀ páfà yìí gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá tẹ́ fi hàn pé kí ni kẹ́nìbọ̀dì rí yín pé àwọn ìwọ là ń tẹ̀lé sẹ̀ òkè lẹ́ máa lọ ẹ̀ ní wálẹ̀ bó dẹ̀ ṣe yẹ kó rí nìyẹn má ṣàbòsí. Àwọn ọmọ ìjọgun nínú South Africa wọ́n ti mọ̀ pé àfà olórí ibú ni most of àwọn àfà wọ̀nyí. Àwa súnmọ́ eléyìí lónìí ibi tó ti ń tẹ̀lé eléyìí lọ tó bá rà fáàmì tó tún tẹ̀lé a fẹ́ sọ pé bí pé mi ì tẹ̀lé mọ́ o èmi ò sí fún gbogbo wèrè yẹn.
because wakula inzani azamnahu ta'irahu fi hunukihi gbogbo nǹkan tá ń ṣe rẹ́kọ̀dù memory card wà lọ́rùn wa tó ń rìkọ́dù ẹ̀. ẹ wá ara àwọn àfà wa ń ṣàwo wọn wá ń ṣoríṣiríṣi àwọn nǹkan tẹ̀lé tí ò yẹ kẹ́ máa disclose tí ò yẹ kí wọ́n máa rí lọ́wọ́ àfà ẹ̀ ń disclose ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìjọ lẹ́lu àfà míì ló fi jẹ́ èèyàn yẹpẹrẹ láàrin àwọn ìjọ làwọn èèyàn ò fi kà mí kún àfà mi àmọ́ tí yó yàtọ̀ sí pọ́ǹfì nǹkan lu ọtí ó ń mu ọtí confam nínú South Africa irú ẹnìyẹn báwo lẹ fẹ́ káwọn èèyàn pọ́nlé àwọn èèyàn á máa fojú kan wà wá àfà so téèyàn bá wá sọ̀rọ̀ ẹ̀ á máa wò pé wàhálà ẹ̀ pọ̀ jù wàhálà ẹ̀ ò pọ̀ wọ́ọ̀dù yẹn gbogbo wa là ń jẹ́ bẹ́ẹ̀ so tabari nǹkan tí ò dá kámọ̀ ara nìkan kó má lè jáde pé bí mo ṣe sọ̀rọ̀ sí mi kúkú dárúkọ èèyàn àtàfà àti tó yẹ kó máa ṣe wáàsí Ọlọ́run fún yàn tó ń jó káàkiri orí social media sáfà nìyẹn tó ń jó kì í ṣe pé tún kọrin orin tẹ́lòmíì kan ló ń jó sí o àfà ẹ̀rì páyé ti bàjẹ́ kí ni iṣẹ́ àfà wọ́n lè sí bá asàfilì húnmí yìí náà rọ̀súlà mínìhùn anábì ni ọ̀gá gbogbo àfà ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá ń ṣe especially nínú South Africa yìí ẹnìkan ò fẹ́ tẹ̀lé lé ẹnìkan ò fẹ́ tẹ̀lé àwọn ọmọ ìjọ náà wá ń ti àwọn àfà ṣìbòṣìbò àfà ò lè bọ́ ọmọ ìjọ sòótọ́ ọ̀rọ̀ tó rọ́mọ ìjọ gán mọ àṣírí mílíọ̀n táfà ń ṣe lẹ́yìn kò sí èèyàn tó lè bẹ́ mi dánrú ẹ̀wò máa lé ẹ̀ dànù ni nǹkan tó bá pè mí àti ẹ̀pọ̀ tó bá mọ̀ ní sáìrí àti ní bátì ní mi play tó bá jẹ́ nǹkan tí mo ṣe máa káwọ́ sókè pé òótọ́ ni mo ń ṣe kò kúrọ́ mọ́ mi ní ṣe mọ́ but no Ọlọ́run bá ti ní pé ẹ̀yin tẹ́ ń pèpè ìṣẹ́sìn ẹ má máa jẹ́ kíkí ni o nǹkan tẹ́ ń sọ fáwọn èèyàn yẹn máa rántí àyà yẹn ní sí bó ṣe ń bọ̀ táyà yẹn ń sọ fún wa pé ẹ̀yin lẹ́ ń kọ̀wà bàjẹ́ fáwọn èèyàn ẹ̀yin lẹ́ àfáàdẹ́ ní kéèyàn má mutí ẹ̀yin lẹ́ ń mọtí ẹ̀yin lẹ́ ní kéèyàn má ṣe ṣìnà ẹ̀yin lẹ́ ń ṣe ṣìnà ẹ̀yin lẹ́ ń sọ pé ògùn ò dá ẹ̀yin lẹ́ ń ṣoògùn ẹ̀yin lẹ́ ní ká gbé ètùtù ò dá ẹ̀yin lẹ́ ń gbé ètùtù ẹ̀yin lẹ́ ń sọ pé orúkọ àlùjọ náà dá ẹ̀yin lẹ́ ń so nǹkan mọ́ra kiri ẹ̀yin lẹ́ ń gbàyàwó oníyàwó gbogbo wa atamuruna nasa bilibiri wa tanzawna anfusakum wa antum tatluna alkitaba afala taqilun ele kúrò pé yàn ń bú àfà yàn ò bú àfà kò sẹ́ni tó lè bú àfà kò sẹ́ni tó lè rí àfà tó tọ́tọ́ lọ́wọ́ bá fín àwọn tí ò dá yẹn ni wọ́n ń bú àwọn tí ò dá yẹn ni wọ́n ń condemn kò sẹ́ni tó lè bú àfà kí ló ń jẹ́ pé yàn ń bú àfà nígbà tí yàn ò ya wèrè tọ́lọ́wọ́ bá sọ pé aláyínà haúlì ya aláì láàfúnni aléyìn wọ́n làwọn yazanun àwọn ọ̀rẹ́ tó ń gangan àwọn àfà àtọ́jọ́ ọ̀rẹ́ òun tòótọ́ òun Ọlọ́run ọba ò ní fìbànújẹ́ kàn wọ́n òun ò ní fàdánwò kàn wọ́n tó bá tún kúrò láyé wọn máa gbádùn ni tó tún sọ bí kan yaskuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubi wa yatafakkaruna fil alki samawati wal ardi rabbana man alaksa asa batilan subhanaka fakina azaban nar àwọn àfà lọ́lọ́run kí n bẹ̀ yẹn náà bẹ̀rẹ̀ bá rí pé ẹnìkan wá ń sọ̀rọ̀ kó sọ pé àfà kan jáláwọ̀ àfà kan ìkíní kò mí nìkẹ́ wá mú lọ́ta náà kò sẹ́ni tó lè ráfà fín àfà tọ́lọ́run bá rí fín kò sẹ́ni tó lè rí fín we need to ẹwu lecture ẹwu fásì bó ṣe kéré tó Mr. Kunle Ọlọ́run ní pé sọ fún wọn pé kí ni lẹ́hù yúnà jíkùn mínìà mélòó ogun tó ti ṣẹlẹ̀ sí yín ṣe lè ká ní tẹ́ lè ká Ọlọ́run ní pé àìmọye ogun tẹ́ lè ká o wà mí kú lè caribbean ókè oya àwọn ogun tẹ́ tún lè ká tó jẹ́ severe ogun tó jẹ́ wàhálà tó jẹ́ dààmú burúkú tó lé tẹ́mí ẹ̀ fẹ́ pin tó rò pé kó lọ bọ́ sódò Ọlọ́run lèmi ni mò ń yọ yín bẹ́ẹ̀ Ọlọ́run ní kí lè wá fẹ́ fi san mí lẹ́san súnmọ́ lẹ́yìn ìgbà tí n bá yọ yín tán antun tushirikun ẹ tún lọ ṣẹbọ sẹ́ni Ọlọ́run ni ìgbà yẹn wàá sọ pé bàbá ẹ fi tírà àlìjọ̀nú kan sílẹ̀ òun ló fi gba ẹnìkan là ìgbà yẹn wàá sọ pé ẹ jẹ́ ká lọ dúpẹ́ lórí sàárè Sheu lágbájá òkú lè sọ̀rọ̀ ni I will bring the verse ẹni tó ti wọ ẹnu sàárè kò sí nǹkan tó fẹ́ sọ mọ́ you are doing shirik alọ́n pẹ ẹnìkan lórí sàárè alọ́n ṣe kí ẹni tó ti wọnú sàárè ó ti kú nìyẹn ìgbẹ́ ìwà rántí pé ìrí ìrókò ni wọ́n ti gbà nǹkan fún ẹ ìgbẹ́ ìwà sọ pé ayé lála can you imagine babaláwo àtàwọn wòlíì wọ́n lè máa ṣiṣẹ́ papọ̀ but afá àti babaláwo àtàwọn wòlíì ṣiṣẹ́ papọ̀ ń sìn babaláwo akọ ní ti wòlíì akọ afá ní ti babaláwo afá náà ní pé òun náà ṣe kinní kan ìwòlíì you understand wọ́n wà lórí social media káàkiri mo wá ń sọ̀rọ̀ ní South Africa wàá máa wò pé o fẹ́ jáde o fẹ́ sọ̀rọ̀ kí ló fẹ́ sọ fún mi tó bá sọ méjì mo lè sọ 20 mo kàn dákẹ́ people ó dà pé bẹ́ẹ̀ máa wò pé bẹ́ẹ̀ oníwàhálà lèèyàn but nǹkan tí mo fẹ́ kó mọ̀ the message that I want to pass to you ẹlẹ́bọ pọ̀ nínú àfà tó wà ní South Africa Ògúnjìmí bẹ nínú àfà tó wà ní South Africa babaláwo 419 bẹ́ẹ̀ nu wọn kálílù àwọn tó dá wà nu wọn o tí wọ́n da tí tọwọ́ wọn mọ́
bẹ̀tẹ̀ àwọn tí ò dá tá ń gba mẹ́sẹ̀jì yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń dàgbòrò orú tẹ́ńjẹ́ ogbẹ́ ọlọ́tí àdìbẹ̀ṣe ń lu àwọn èèyàn ní jìbìtì owó jìbìtì ara tọkọ-tìyàwó mélòó la fẹ́ kà so ẹ wá ní kíyàn dákẹ́ bẹ́ẹ̀ tíyàn bá dákẹ́ bẹ́ẹ̀ ìwọ́gbọ̀n ní máa ronú ọkùnrin pé olórí ibùkún làwọn àfáà yìí o lóòótọ́ àwọn eléyìí mi ìmọ̀ nǹkan tí wọ́n ń ṣe lẹ́yìn àmọ́ nǹkan tí mo ń ṣe ká má rèèyàn kó má lè ṣe wáàsí kódà kó má tiẹ̀ dárúkọ mi lẹ́fi rí pé ẹ̀ ń tanra yín lẹ́wàá yín sàlámà aláìkùm má kí mi. man kana lil mushrikina an ya'muru masajida Allahi gbọ́ ibi tí wàá mọ̀ pé ò lè kó lóògùn ò lè kí babaláwo ò lè kí babaláwo ọ̀tọ̀ tó ti sọ mọ̀ pé babaláwo lélẹ̀ ò lè kí tí wọ́n pé ó mọ̀ pé òun ni àmọ́ tó jọmọ̀ yá ẹ̀ nínú ẹ̀sìn tó wá rí pé ó engage sínú babaláwo ó engage sínú ògúnjìmí ó engage sínú adáhunṣe ó engage sínú kíni dẹ́ ẹ̀ ń pa nǹkan méjì pọ̀ má padà sórí àyà yẹn ọ̀tọ̀ ni dàwá ọ̀tọ̀ ni sír ni oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ nǹkan tó gùn tó ń lani lóògùn wàá rí nǹkan tí lárúbáwá fi jẹ́ sír lárúbáwá sír yẹn ó jáde látara sár what is sár òru tílẹ̀ bá ti ṣú sár kí la máa ń pe àwẹ̀ tá bá jẹ oúnjẹ àwẹ̀ sọ̀húr oúnjẹ tá a jẹ ní òru tí wọ́n bá ní ká wá tú òru nílẹ̀ Yorùbá nǹkan tó jẹ́ pé ẹ̀ nílé tó ṣókùnkùn tẹ̀ lè sọ bó ṣe rí pé àta ni mò ń wò yìí òkùnkùn nǹkan tó rú ni lójú ni wọ́n ń pe ògùn sír fàláyù fúléhù sáírò aṣọ atan ayé alùkùrá ni ọlọ́ni olóògùn ní jèrè musare clear rẹ ni dàwáhù ní ògùn wòsàn ẹ ti ọ̀rọ̀ sáà ní sí dàwá lógùn wòsàn kúlì dáhìlẹ̀ àhú dàwáhù fálítẹ́tìlìbó dàwáhù lè dà yíkùn fálátẹ́tìlìbó hù bí aram ọlọ́ni gbogbo mi ní dá ìsàn kan kí n má fi wòsàn ìtìlẹ́gbẹ̀ẹ́ àmọ́ mi ń fi wòsàn yín síbi nǹkan tí mo ṣe léèwọ̀ fún yín ìjì ọtí ẹran ẹlẹ́dẹ̀ ajá ẹran òkú ẹ̀rà fàbẹ́ dàwá yàtọ̀ sí sír ní oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ bí pé àwúre oṣólẹ̀ ọṣẹ ajáde apẹ̀rẹ̀ ọṣẹ inú pósí tẹ́ ń pa àwọn kọ̀ọ̀kan pọ̀ yẹn orí alákẹ́dùn orí kìníkà so oògùn nìyẹn mo fi máa ń mẹ́sàápù fèrèháùnà àti anábì Musa wà pé kì í ṣe idán Professor Pella lẹ́yìn wọ́n ń pè ní síro idán nǹkan tó ń yíyàn lójú padà tó lè ṣiṣẹ́ ìbẹ̀rù ní ìsìn tẹ́pẹ́ kọ̀ọ̀kan ló ń dún lábẹ́ àwọn àlìjọ̀nú ló ń dún lábẹ́ oògùn lọ́gbọ́n lọ kẹ́kọ̀ọ́ wọ́n ìsá fáàlù fáhíṣẹ́tẹ̀n tẹ́ bá ń sọ fún wọn pé oògùn àlìjọ̀nú ló dún bẹ̀ kì í ṣọ̀dọ̀ Ọlọ́run ló ti wà wọ́n á ní kọ́ọ̀lù wà jáde àlẹ́ ìyá bá àná báwọn bàbá àwọn báwọn ṣe bá lọ́dọ̀ àwọn bàbá àwọn nìyẹn tí bàbá ẹ̀ wà lànà bí tọ́lọ́run sí wa ni can you imagine bàbá ilé ṣoògùn náà bọ̀ tí wọ́n ti gbàgbọ́ yẹ kéwù náà kò wá mílì kó fọ́ọ̀lù síbẹ̀ ó gbàgbọ́jọ́ tí ìyá máa sá fọ́mọ tí bàbá máa sá fọ́mọ tó máa sá fún bàbá ni yẹ́n mọ̀ túbúlẹ̀ sọ̀rọ̀ ẹ wá wò pé kéèyàn má lè sọ̀rọ̀ kéèyàn má no we will talk Ọlọ́run wá ní pé tí n bá yọ yín kúrò nínú wàhálà tán gbogbo ìdààmú tẹ̀lé sùn tẹ̀lé jẹ́ ẹlòmíta ní ìyàwó òun ti fẹ́ pa òun kíní kan tí ó mọ sákiri tí ó mọ kíní kan Ọlọ́run ní èmi Ọlọ́run mo yọ kúrò nínú wàhálà bẹ́ẹ̀ ti gba tí má yọ kúrò nínú wàhálà tán hantu tu ṣerikun ìgbà ẹlá máa sọ pé ẹnìkan ló wá ọpẹ́lọpẹ́ ẹnìkan ọpẹ́lọpẹ́ oògùn kan ọpẹ́lọpẹ́ ìyá òun kan tó ti kú ọpẹ́lọpẹ́ sàárè tóun lọ fíṣítì lánàá ọpẹ́lọpẹ́ nǹkan ìpèsè tí wọ́n ní kó ń gbé sórí ta ní kúure àfi tẹ́ bá ṣẹ́yìn sódọ́tọ̀ ni hàmì verse 64 àyà tí ó gùn ní Ọlọ́run ní sọ fún wọn ibùgbò nǹkan tẹ́ wọ́n sọ Ògún Ọya Ṣàngó everything Ọlọ́run challenge wọn àdẹ̀rí wọn látọjọ́ ìkún wá challenge Ọlọ́run padà Ọlọ́run ẹ bèrè lọ́wọ́ gbogbo wọn wọ́n mọ̀ yúdà bírù lẹ̀ hámúrọ̀ ẹ bèrè lọ́wọ́ Ògún ẹ bèrè lọ́wọ́ Ṣàngó ẹ bèrè lọ́wọ́ sàárè tẹlẹmọ́ fíṣítì àwọn òkú tẹlẹmọ́ fíṣítì pé àwọn òkú ń ṣe nǹkan ẹlòmí believe olódo ni ẹ òkú ẹni tó ti wà nù sàárè tó ti wà ní bàrìsà tó dẹ̀ ká tó dẹ̀ mọ̀túnmọ̀ ẹ̀ tẹ́ni ẹ̀ ti wà lọ́dá planet ìwọ wá ń pè pé kó wá síkì kó wá ràn ẹ́ lọ́wọ́ Ọlọ́run wá wò Ọlọ́run wá dá ẹ lóhùn ó tún ṣe làákàyè pé Ọlọ́run ló mà dáhùn kì í ṣòkú tó lọ́bẹ̀ Ọlọ́run ní Ṣàngó Ògún Oṣó ẹlẹ́bọlógún àjẹ́ àlìjọ̀nú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ bèrè lọ́wọ́ wọn pé wọ́n mọ̀ Júdà bírò lẹ̀ hámúrọ̀ simple question ni ó lè challenge mi pé Kùránì kò challenge Ọlọ́run ẹ bèrè lọ́wọ́ pé ta ló ń control ayé ta ló dá àwọn gan ta ló ń control ayé wọn gan fasayaquluna Allah wọ́n dá ẹ lóhùn pé Ọlọ́run ọba ló ń control ayé ló ń control àwọn Ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ afala taqilun ẹ̀ ṣe wá ṣe làákàyè òun kírun
wo fásitì sí òun kírun wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun. Gbogbo àfáà tó bá ti pè ẹ́ àwọn àfáà tọ́lọ́hun wọn ní sọ fún ẹ pé wà wá gbé nǹkan sórí ta. Àfáà tọ́lọ́hun ní sọ fún ẹ pé ẹ wà gbé gbèsè. Àfáà tọ́lọ́hun ní sọ pé ìyá kan bẹ nídìí ìrókò. Àfáà tọ́lọ́hun ní sọ pé wà ṣẹ́fá. Àfáà tọ́lọ́hun ní ṣe kí ni àwọn ọ̀wà àbàjẹ́ lóríṣiríṣi kò ní máa pàlìjọ̀nú. Ọlọ́run ní kúlí òdí Allah àwíjí Ar-Rahman. Ọlọ́run ní pé tàbí fẹ́ pè mí ní Allah àbíkẹ́ pè mí ní Ar-Rahman. Ebi kan sọ pé wà nílẹ̀ àlẹ́ asmáwò àlìhúsnà èmi ni mo ní orúkọ tó dáa jù ní Ọlọ́run fàdíhù bíà ẹ fi pè mí. Wasaru lẹ́sìnà yulhiduna fi asmáì ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó ṣe kíni tó ń fi nǹkan mí korúkọ Ọlọ́run. Ó ń pàjẹ́, ó ń pàlìjọ̀nù, ó ń pe màmí wọ̀tá, ó ń pe oríṣiríṣi nǹkan. Àwọn àgbélá àfà ó dẹ̀ múra bí àfà tẹ bá wá sọ̀rọ̀ wọn a máa ní pé bí pé kíní wọ́ọ̀dù àfà kò sẹ́ni tó lè kàn lábùkù ẹ̀yin tí ẹ bá ń hùwà àbàjẹ́ ni kẹ́ jáwọ́ nǹkan táwa máa sọ nìyẹn. Ibi tí wọ́n ti réyàn tí ò dá ẹ réyàn tó dá. So ìwọ àfà àtẹ̀yin mùsùlùmí lápapọ̀ gbogbo ìṣòro tá bá ti bára wa ó wá ni ó máa lọ tọ́lọ́run bá dẹ̀ ti gbé ṣòro ẹ lọ gbogbo nǹkan tó ń dùn ẹ lọ́kàn tọ́lọ́run bá ti ṣe fún ẹ Ọlọ́run ni ó dúpẹ́ fún o kódà kó ẹ pé ó rányàn sí ẹ dúpẹ́ fún ẹ nìyẹn torí kó sọ pé man lam yashkuru nasa lam yashkuru Allah dúpẹ́ fún ẹ nìyẹn àmọ́ máa mọ̀ nínú ọkàn pé Ọlọ́run lu ẹ nìyẹn àsábàbí ó lu ẹ nìyẹn àsábàbí fún ẹni. So ọ̀rọ̀ wa ò ní pọ̀ èmi ò vasta ní ká treat mi àti àwọn ìwà àbàjẹ́ kéékèèké kò sẹ́ni tó lè bà fà jẹ́ kò sẹ́ni tó lè bú àfà. Àwọn bàbá wa àfà ni ìlú wa ìlú àfà ni kí la fẹ́ máa bú àfà fún orúkọ yẹn orúkọ tó tóbi ni. Òwò tí wọ́n wá ráwọn tí wọ́n máa ń kọ̀rẹ́tì tí yàn máa ń fẹ́ kọ̀rẹ́tì pé ìwọ́n nǹkan tẹ́ ṣe yí àfà kò dáa kò ṣe kíní kan wọ́n máa ń gbé àfà lórí jù. Àfà àtẹ̀dẹ̀ ń sọ igan the word of àfà Christianity lónìí Alfa kì í ṣe Alfa ò sí nínú Islam tó fẹ́ para ẹ sí yẹn wọ́n kàn yí pé half ẹgbẹ̀rún ẹnìkan ṣoṣo tó rọ́pò ẹgbẹ̀rún èèyàn halifu 1000 ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ bí àwọn wọ́ọ̀dù kan bíi Ibrahima wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọn kì í ṣe Arabic language. So Alfa tó fẹ́ para ẹ sí pé ó lóun ó pè ẹ ní ó pè ẹ lẹ́lẹ́bọ ó pè ẹ pé òwúwa dáadáa ètò ní kàn máa pè ẹ yìí Christian ló ní àfà so kì í ṣe mùsùlùmí so but a lè lò so bó ṣe jẹ́ nìyẹn so èmi ò yí ọ̀rọ̀ mi padà so ìwọ tó jáde padà ní last time tó ní pé gbogbo nǹkan tó ń bá wù kán sọ sí ìwọ àfà má dá wọn lóhùn tí wọ́n bá yà ti mọ̀ nǹkan tó wà láàrin ìwọ àtọlọ́hun lóòótọ́ ni àmọ́ táwọn ayé bá ti rí pé nǹkan tí ìwọ náà ń ṣe nǹkan tó tako òfin Ọlọ́run tó tako tànábì tílíkà hududullah wa ma yu'ti wa rasulahu tó pé gbogbo nǹkan tó ń ṣe ó ti ń kọjá inú àlà tọlọ́hun ó ti ń kọjá inú àlà tànábì a máa challenge ẹ pé o kì í ṣàfà àtijọ́ ká máa jó kiri orí social media you need to change o dẹ̀ fẹ́ jẹ́ header o dẹ̀ fẹ́ jẹ́ o dẹ̀ ń pera lólórí o dẹ̀ ń jó ká o ń jó kiri o pass lecture o pass kíní kan o ń jó kiri orí social media wá pera ẹ láfà so mi ìdẹ̀ kó ọ̀rọ̀ mi jẹ́ oníjó tó ń jó káàkiri orí social media ó ń bẹ nínú àfà South Africa olóògùn ó ń bẹ nínú wọn babaláwo ó ń bẹ nínú àfà South Africa ẹgbẹ̀jí ó ń bẹ nínú àfà South Africa oníjìbìtì ó ń bẹ nínú àfà South Africa ẹni tó ń pàlìjọ̀nú ó ń bẹ nínú àfà South Africa ẹ fẹ́ bẹ́ẹ̀ sàn Ọlọ́run ọba jẹ́ ni látẹ́fìdó fil ardi ba'da islahiha ẹ má balẹ̀ Ọlọ́run ọba jẹ́ mọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti túnlẹ̀ ṣe fún wa ẹ lọ yí padà tó bá dẹ̀ ṣe lecture tó ẹ kò fẹ́ send message padà jẹ́ kí mi gbọ́ jẹ́ kó dọ́dọ̀ mi torí mi kì í tọpinpin kí n lọ wo profile oní profile send ẹ̀ sí mi personal you have my number ẹ wá jókòó tira ẹ nílé jókòó ara ẹlòmíì mọ́mọ́ gbóná báyìí ni torí gbogbo nǹkan tó ti kó sápò kí ló wà ní ayé ẹ̀ ní kú mọ́ ni kulli shay'in fani lallahu baqi òun lásò ìgbàdí òun láfi nǹkan fẹ́kọ̀ọ́ mu òun lámú tọlọ́tí òun láṣe kí ló dé ok àwa tàwa mú kọ̀ọ̀kan yìí kọ́ kí ló wá rí ṣe pẹ̀lú bó ṣe ń dára ẹ̀ láàmú tó yẹn kí ló wá rí ṣe fún wa kí ló rí ṣe Ọlọ́run làwa gbára lé so tí ẹlẹ́bọ àfà ẹ̀jẹ̀bá ìjọ jẹ́lẹ́sìn ibi tí mo ti lọ nìyẹn ibi àfà South Africa kó la etí ẹ̀ kó gbọ́ tó bá kí mi tí mi bá dá ẹ lóhùn mo ti gbó kófìrí ẹbọ lọ́ra ẹ ni Ọlọ́run bá dẹ̀ sọ pé innama ya'muru masajidallahi man kana lil mushrikina an ya'muru masajidallahi Ọlọ́run ní kò tọ́ fún kí ni o mushrikin ẹni tó ń pa nǹkan pọ̀ máa wà Ọlọ́run
bóyá ó ń pàlìjọ̀nú bóyá ó ń ṣe oògùn nǹkan tó gùn tó ń la lóògùn bóyá ó ń poṣó bóyá ó ń pàjẹ́ bóyá ó lọ ń bọ sàárè ọlọ́ni ó ti dẹ̀lẹ́bọ̀ ó ti ń bá wa wórogún Aiye àmúrù masajida láì kò gbúdọ̀ wọnú mọ́ṣáláṣí àwọn ọlọ́run because ó ti engage ṣá ìdínà alá àǹfúsí ìbìlì kúfùrì ó ti mọ̀ nínú ọkàn ẹ̀ pé òun ti engage sẹ́bọ ùláìka àbítọ́ ti àmọ́ lùhùn ibi tó ẹ kó sunkún sí ní ìwà àfáṣẹ́wù gbogbo iṣẹ́ tó wá ń ṣe kiri gbogbo lékè tó lọ gbogbo àwọn ìjọ tó ló ń kójọ gbogbo nǹkan tó ń ṣe ùláìka àbítọ́ ti àmọ́ lùhùn ọlọ́ni gbogbo iṣẹ́ àti bàjẹ́ wọ́n fi nẹ́ẹ̀rì hún fi ákàlì dùn ọlọ́ni ó máa wà nù ná habadan ó máa wà nù ná forever ni kò sáforíjì fún ẹ̀ṣẹ̀ ẹbọ so irú ẹ nìyẹn kó wá kí ẹ ọ̀gbẹ́ni ó mọ̀ pé tó bá ti mọ̀ pé mo mọ̀ ẹgbẹ́lẹ́ bọ ni ẹ tó rẹ̀ pé tó wá ń pera ẹ fún àwa nínú South Africa pa àfà ni ẹ má kí mi ní kí ẹ o mi ní kí ẹ tó bá mọ̀ pé o mọ̀ pẹ́lẹ́ bọ ni ẹ tó rẹ̀ mọ̀ pé mi mọ̀ I will never greet you ṣe pé Ọlọ́run reject ẹ nísìn ó tún kọṣẹ́ ọwọ́ ẹ Yorùbá Ọlọ́run kọṣẹ́ ọwọ́ èèyàn Ọlọ́run tún kọṣẹ́ ẹ kí lẹ wá ń ṣe fáàrí kiri fún bẹ̀tẹ̀ àwọn táwọn South Africa tá jẹ́jọ mọ́ nǹkan tá wá ni pé ká máa gbọ́ ọ̀rọ̀ tó dùn wọ́n ti ṣe bẹ́ẹ̀ nígbà ayé ànábì ká máa gbọ́ ọ̀rọ̀ tó dùn ìgbà tó bìnrin wá ṣe kìíní kan ẹ lówó owó da ò tẹ̀wá kọ́lé alájà mẹ́rin gáàsì kìíní kan èmi ò nídìí yẹn ẹ̀sìn lecture tawhid lọ́nà ní kẹ́ ṣe báwọn èèyàn ṣe ní yà kúrò lójú ọ̀nà ẹ̀sìn báwo làwọn èèyàn ṣe ní máa sin lọ́hun tí wọ́n tún máa ṣe nǹkan míì tí wọ́n nímọ̀ pé kí nìyẹn ti ń ba ìrun àwọn jẹ́ ṣó wáyé sí ni Allahu Akbar Allahu Akbar aago méjì ìdájí nísìnyí báyìí ní táìmù táwa ìrun ìdájí ó ti bọ́ sí 340 something 359 ìrun àsùbá tí èèyàn ń gbádùn oorun kó wá máa kí gbogbo wọn yẹn kó wá pé ó wá ń kí in vain kó máa lọ lásán bẹ́ẹ̀ àwa ò ní gbà àwọn tẹ bá sì lọ́nà ni kí wọ́n tẹ̀lé yín àwọn tó bá rẹ̀ létí kí wọ́n gbọ́ nǹkan tẹ́mi Muhammadu Saheed ń sọ àwọn ò rẹ́dì wọ́n láyé ara fún kíbà àwọn ò bẹ̀rù nǹkan tó fẹ́ tẹ̀yìn gbogbo lẹ́ṣọ̀ táwọn ṣe jáde after all go wá tó bẹ̀ o tó wo o ní ṣe irú ẹ̀ mọ́ láyé ẹ̀yin tẹ́ ń ṣe gan ẹ̀rí nǹkan tọ́lọ̀ fi ń san fún yín ni kì í ṣe orí pé ó ń wò pé ó yìí ṣoògùn ó yìí lóògùn èmi ò lóògùn orí pé ó ń kàn ó ń wò pé ó dà pé ó yìí lóògùn èmi ò ọlọ́run lèmi gbára lé lan yusibana illa man kataba Allahu lana wa maulana wa ala Allahi falyatawakkalul mu'minun subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.